Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ tí ó kọjá mo ṣàlàyé sequence bá ṣe lè mọ fún ọ lórúkọ láti bí òfin tí ó mọ sọ táàmù kí táàmù tí ó mọ tẹ̀lé táàmù eléyìí tí wọ́n bá fún wa. Wọ́n fẹ́ fún wa nínú ẹ̀kọ́ yìí o láti mọ bá ṣe lè mọ wá nth term àti sọ́ọ̀mù linear sequence àti exponential sequence tí à ń pè ní AP àti GP. Nínú ẹ̀kọ́ yìí máa ṣàlàyé bá ṣe lè mọ wá nth term linear sequence tó tún jẹ́ AP. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. A máa múlẹ̀ ọkọ̀ kan. Ẹ jẹ́ àkọ́ sí AP pa àti mọ̀ bí ètò AP ṣe máa ń jẹ́ láti mọ̀ pé ìyàtọ̀ tàbájọṣe tí ó máa wà láàrin táàmù kan àti táàmù tó tún tẹ̀lé òun náà ni pé ká máa ro nọ́mbà kan náà pẹ̀lú ra wọn. Ká first term mi bá jẹ́ A tí first term mi bá jẹ́ A ṣe pé a ti mọ̀ pé fún AP a máa ní common difference pé ká máa ro difference kan náà mọ̀. Ajá sí pé second term mi nísìn ẹ máa gbọ́ ká pé first term mi jẹ́ 2 tí mo sì mọ̀ pé difference constant tá a máa ní ṣe pé constant tá a bá ní AP yẹn òun náà ni pé a máa rò ó mọ́ constant kan náà ni ó dẹ̀ sì jẹ́ ajá sí pé tí n bá fẹ́ mọ̀ second term mi tí first term mi bá ti jẹ́ 2 tó sì jẹ́ pé constant yẹn 3 ni ṣe pé 5 ni second term mi ó jẹ́ bóyá wọ́n sọ pé 5 ló jẹ́ 2 plus 3. So ajá sí pé tí n bá fẹ́ mọ̀ second term bí báyìí náà yóò mọ̀ jẹ́ A plus D tó bá jẹ́ pé D mi òun ni common difference tí a mọ̀ sí constant ń bẹ̀ yẹn mo bó ti yẹ bá ń so tí A mi jẹ́ first term tí D mi jẹ́ kí ni o common difference ẹ dákun mo fẹ́ kí a mú kíní ẹ láti ìsàlẹ̀ kó yé wa ni o mo rò bó ti yẹ bá ń ọ̀yà kí ni third term mo mọ̀ jẹ́ ṣe pé yóò mọ̀ jẹ́ kí ni o A plus D ìyẹn ni pé difference méjì ni ó ti gùn a ní 2 a dẹ̀ mọ̀ pé constant tó ń bẹ a ní 3 ni ayá sí pé tí ó kùn lẹ́yìn rẹ̀ 5 ní tí ó tún kùn lẹ́yìn rẹ̀ 8 fẹ́ pé tọ́ta mú bíbá yóò dàbí kí n ro difference yẹn lẹ́ẹ̀mejì mọ́ táàmù alákọ̀ọ́kọ́ pé 2 plus 3 plus 3 òun ló fún wa ní 8 torí ẹ̀ mo fi sọ pé eléyìí sì yóò mọ̀ jẹ́ 2D ọ̀yà bó o ní fourth term ń kọ́ A plus 3D ọ̀yà Sunday fifth term ń kọ́ A plus 4D kí lẹ ṣàkíyèsí ìgbà tí mo ní first term difference kankan ò tí ì gùn ìgbà tí mo ní second term difference kan ló gùn ìgbà tí mo ní third term difference mélòó ló gùn o 2 fourth term ń kọ́ 3 fifth term ń kọ́ 4 ọ̀yà ta ni ó sọ 10th term fún mi difference mélòó ni ó máa gùn difference 9 A plus 9D ọ̀yà tó máa fún wa ní 100th term ń kọ́ difference mélòó ni ó máa gùn A plus 99D tó máa fún wa ní Gafari's term ń kọ́ kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé tá a bá ní táàmù kan iye difference tí mo ń gùn òun náà ní kí ni o táàmù yẹn -1 mo ní fifth term ó ń jẹ́ A plus 4D bó mo ṣe mọ 4 yẹn 5 minus 1 mo ní seventh term ó ń fún mi ní kí ni o A plus 6D bó mo ṣe rí 6 yẹn 7 minus 1 100th term A plus 99D yàní pé 100 minus 1 ajá sí pé Gafari's term yóò mọ̀ jẹ́ A plus Gafari minus 1D mo bó ti yá báwọn àwa lè mọ nth term wa nísìnyí pé tá a bá wá fọ́múlà wà fún ajá sí pé kí ni nth term yóò mọ̀ jẹ́ A plus n minus 1D ẹ dákun sóyè wà báwọn bọ́n ṣe rí fọ́múlà yẹn nìyẹn so ti yé tó yẹ pé A mi ó jẹ́ first term àbí so n mi jẹ́ kí ni o number of term so tí D mi dẹ̀ sì jẹ́ kí ni o common difference tí D mi jẹ́ common difference ẹ dákun sí agbálá yẹyẹ ajá sí pé tí ìbéèrè bá fún mi pé kí n wá kí ni nígbà tí mo ti mọ̀ pé tí n mi last term mi jẹ́ kí ni A plus n minus 1D tí ìbéèrè wá sọ fún mi pé kí n find the 500th term kí n mọ̀ dára mi láàmú yóò mọ̀ jẹ́ A plus ẹ wá yọ 1 kó o nu term yẹn 499D 1000th term ń kọ́ A plus 999D ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yọ ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan so that a fi gbọ́ yìí o ọ̀yà ẹ wo béèrè yìí o ìbéèrè náà sọ fún wa pé find 9th term 100th term of the AP kí ni AP arithmetic progression mo ní wọ́n lè pè ní linear sequence náà nǹkan kan náà ni 5 10 15 20 so tí ẹ bá
5 10 15 20 níṣẹ́ báyìí ẹ rí i pé AP ní tòótọ́ torí tẹ́ bá ṣàkíyèsí àjọṣe tó wà láàrin táàmù kan àti táàmù tó tẹ̀lé nọ́mbà kan náà ni o ẹ rí i pé difference tó wà láàrin 5 àti 10 àti 5 ń bí báyìí 5 ni o láàrin eléyìí àti eléyìí náà 5 ni o 5 ni o tó bá ti jẹ́ pé ẹ ní common difference báyẹn láàrin àwọn táàmù a máa pè ní kíni o a máa pè ní AP kíni wàá ní a mi ní first term kíni first term ń bí báyìí 5 so ti yé báwọn kíni common difference mi 5 lòun náà bó la ṣe mọ̀ pé 5 kápẹ́ wọn ò fún wa gan tẹ bá fẹ́ wa òun náà ni pé kíni o common difference ẹ lè mọ̀ sọ pé táàmù ẹlẹ́ẹ̀kejì minus táàmù alákọ̀ọ́kọ́ tàbí táàmù ẹlẹ́ẹ̀kẹta minus táàmù ẹlẹ́ẹ̀kejì nǹkan kan náà ni ó mọ̀ fún wa yóò máa jẹ́ 10 minus 5 tí ń ṣe 5 tàbí kẹ́ni 20 minus 15 so ti tàbí 15 minus 10 5 náà ni ó mọ̀ fún wa mo ti mọ̀ A mo ti mọ̀ D ìbéèrè wa fún mi pé kí n wá kí ni o ninth term ṣe pé ninth term ó mọ̀ jẹ́ T9 kí ni ninth term yóò mọ̀ jẹ́ A plus kí ni A plus 8D pẹ̀lú àlàyé tí mo ṣe ẹ rí i pé a ní tá bá ní first term difference kankan ò ní gùn second term difference kan ní ó gùn third term difference méjì ní ó gùn 100th term difference 99 ní ó gùn so àjọṣe pé ninth term mi báyìí yóò mọ̀ jẹ́ A plus 8D ok ká 80 term wọ́n fẹ́ kí n wá ń kọ́ kí ni T8 yóò mọ̀ jẹ́ A plus 79D so ti yá bá so eléyìí sì yóò máa jẹ́ kí ni ibi tí n bá ti rí A mi nígbà yìí pé mo ti mọ̀ pé A mi jẹ́ 5 D mi náà jẹ́ 5 ibi tí n bá ti rí A màá máa gbé 5 sí ibi tí n bá dẹ̀ rí D náà màá máa gbé 5 sí yóò máa jẹ́ 5 plus 8 times 5 yóò máa jẹ́ 5 plus 40 which is equal to 45 ẹ rí i pé kò nira rárá ọ̀yá bóni ìbéèrè kejì ní àwa 100th term T100 ẹ rí i pé ẹsẹ̀ nídìí kẹsẹ̀ mọ́ fi sínú fọ́múlà kí ni T100 wọ́n mọ̀ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe ṣe pé T100 wá pẹ̀lú àlàyé tí mo ṣe yóò mọ̀ jẹ́ kí ni o A plus kí nù A plus 99D ẹ mọ́ gbàgbé tó wáyé pé first term A plus no difference second term A plus difference kan fifth term A plus difference mẹ́rin ajá sí pé 100th term ó jẹ́ A plus 99D so mo dẹ̀ sì ti mọ̀ pé mi jẹ́ 5 yóò mọ̀ jẹ́ 5 plus 99 times 5 so kí 99 times 5 wà 5 4 tó ti yé báwọn so yóò jẹ́ 495 eléyìí tí ó mọ̀ sí kí ni o yóò mọ̀ jẹ́ 500 tí ó mọ̀ jẹ́ 500 ẹ dákun ṣe àgbọ́yé báyìí ó yẹ jẹ́ tún fún wa ní àpẹẹrẹ mìíràn so wọ́n ní the third term àbí ká sọ pé the 8th term of an AP is 38 and the 12th term is 58. Find the 38th term. Kólé, ẹ mọ́ dára yín láàmú ẹ tú sí Yorùbá ni o. The 8th term of an AP is 38. Kí ni ìtumọ̀ 8th term AP? Pẹ̀lú àlàyé tá a ṣe 8th term ó mọ̀ jẹ́ kí ni o? A plus 7D. Àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni? Ṣé àìpé term ó mọ̀ jẹ́ A plus difference mélòó? Difference méje. Kí ni 100 term ó mọ̀ jẹ́ A plus difference mélòó? 99 mọ̀ yọ 1 kúrò ní number of term yẹn. Mo bú ti yá báwọn. Is mo ní tẹ́ bá ti gbọ́ is ní mathematics ìtumọ̀ ẹ̀ náà ní pé ìsíkọ́ tó. Is ni o, a ni o, was ni o, wà ni o, ìtumọ̀ ẹ̀ náà ní pé ìsíkọ́ tó 38. Ẹ mọ̀ tú báyẹn. One and the 12th term, kí ni 12th term? A plus 11D. Is kí ni is equal to 58. Ajá sí pé mo ti ní equation 1, equation 2. Ẹ lè solve it simultaneously báyìí láti fi wá A àti D. Ẹ mọ̀ padà sí ti ṣe simultaneous equation. Mo lè lo elimination mi directly o mo lè lo elimination method directly torí coefficient A àti coefficient A ti papọ̀ ní equation méjèèjì. Ajá sí pé tí n bá subtract A minus A yóò mọ̀ fún mi ní 0. 11 minus 7 yóò mọ̀ jẹ́ 4D. Excuse me, calculating sọ pé 7 minus 11 kò sí lè tẹ̀lé ló ń bẹ̀ ṣùgbọ́n èmi ò fẹ́ kí negative ó yọjú mo fi sọ pé 2 minus 1. Ẹ lè subtract equation 2 from 1 ẹ dẹ̀ lè subtract equation 1 from 2. Bẹ̀tẹ̀ gbọ́dọ̀ mọ̀ ṣàkíyèsí ṣe é pé minus mọ̀ ń dá wàhálà alẹ̀ so tẹ̀ fi ní problem. Ajá sí pé lè náà mọ̀ jẹ́ kí ni 58 minus 28 20. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ á careful tó ayé pé 2 minus 1 ni mo ṣe ìgbọ́dọ̀ débi báyìí kí n sọ pé 1 minus 2. Ẹ̀yìn tí mo ṣe náà ní ṣe kí ni o ní ṣe fún méjèèjì. Láti bí báyìí mo lè mọ̀ pé D mi jẹ́ 20 divided by 4 tó jẹ́ 5.
mo ti mọ common difference mi pé ó jẹ́ 5 láti fi mọ a mi màá ní put d is equal to 5 in equation 1 kí ni equation 1 a plus 7d is equal to 38 a plus 7 times 5 d mi ti jẹ́ 5 is equal to 38 àbí a plus 35 is equal to 38 a mi ó máa jẹ́ kí ni o 38 minus 35 which is equal to 3 ajá sí pé a mi jẹ́ 3 d mi jẹ́ 5 mo lè wá ogun tí wọ́n bá fẹ́ kí n wá báyìí kí ni ìbéèrè wa ní àwa ìbéèrè ní find 38th term yàní t30 kí ni t30 ó mọ̀ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe a plus kínú ẹ̀yà a plus kínú 29d mo ní ẹ̀ mọ̀ sí kí ni ẹ̀ kàn mọ̀ yọ wọn àkó ń bẹ́ ni ó mọ̀ fún yín níye difference tẹ́ mọ̀ ọ̀rùn mọ̀ ẹ̀yà yóò máa jẹ́ kí ni 3 plus 29 times 5 3 plus kí ni 29 times 5 5 remainder 4 10 14 so 145 yóò máa fún wa ní kí ni 148 ẹ rí i pé kò dé rárá báyìí lẹ́sìn mọ́ wa kí ni nth term kí ni báyìí lẹ́sìn mọ́ wa nth term tàbí last term wa ọ̀yà bó ni tí n bá nírò eléyìí nǹkan ìbéèrè ni the first term of an AP is 3 the fifth term is 9 ìbéèrè jambu ni o find the number of terms in the progression if the last term is 81. Kẹ́ tó ṣe béèrè ẹ kọ́kọ́ ṣe kí ni ẹ kọ́kọ́ tún wọn palẹ̀ náà. The first term is 3. A is equal to 3. Ṣé pé first term wa ní A la máa fi ṣe. The fifth term is 9. Kí ni fifth term? T5. Kí dẹ̀ ni T5? A plus kí nu? A plus 4D is equal to 9. Ìbéèrè wa ni ká find the number of term if the last term is equal to 81. So tí last term mi bá jẹ́ kí ni o? Last term mi bá jẹ́ 81. Last term náà ni nth term. Oya, ẹ mọ́ dára wa lá, ẹ mọ́ jà dára lá. Nísìnyí báyìí mo ti ní A is equal to 3, àbí? Mo dẹ̀ ní A plus 4D is equal to 9. Láti bí báyìí mo lè mọ D o. Torí mo ti mọ̀ pé A mi jẹ́ 3. So yóò máa jẹ́ 3 plus 4D is equal to 9, àbí? Yóò jẹ́ 4D is equal to what? 9 minus kí nu? 9 minus 3, àbí? 4D mi yóò máa jẹ́ 6. Tí ń túmọ̀ sí pé kí ni o? D mi jẹ́ 6 over 4. Tó jẹ́ 3 over 2. Mo ti mọ̀ A mi ní ìsìn pé ó jẹ́ 3. Mo ti mọ̀ D mi pé ó jẹ́ 3 over 2. Ìbéèrè wa sọ pé kí n wá kí ni o? Ẹni mi tí last term mi bá jẹ́ 81. Ẹ má gbàgbé mo ní formula last term òun náà ní kí ni nth term. Kí dẹ̀ ní nth term AP? A plus n minus 1D. Wọ́n sì ti fún wa ní last term wa pé ó jẹ́ 81. Ọjà sí pé lè ó jẹ́ 81 is equal to kí ni first term mi? 3 plus ẹni wa wọ́n ní ká wà o minus 1. Kí ni D wa? 3 over 2. Mo bóyá mi báwọn 3 over 2. So tó bá wù wá a lè multiply through by 2. Ilé ọmọ jẹ́ kí ni 162 is equal to 6 plus 3n minus 1. So tí yóò máa jẹ́ 162 is equal to 6 plus 3n minus 3. So tí yóò so tí bá ṣe síwájú sí ilé ọjọ́ 162 is equal to 3 plus 3n. Tí bá collect like time yóò jẹ́ 162 minus 3 is equal to 3n. Àbí 159 is equal to 3n. N mi ọmọ jẹ́ kí ni o 159 divided by 3. Ilé tí ọmọ jẹ́ kí ni 53. Ẹ rí pé kò ṣe kí ni? Ẹ rí pé kò lè rárá. Ẹ rí pé kò lè rárá. Ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa. Tá ti mọ̀ bá ṣe lè mọ̀ wá nth term mú APO. Nínú àwọn tí wọ́n ti mọ̀ béèrè lọ́dọ̀ wa.